ẹsẹ̀ ń kábíyèsí ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí mo fi ọwọ́ sí i kódà mo fẹsẹ̀ sí mo fi gbogbo ara sí i ẹ̀yin àgbà náà lẹ pòwe ẹni mọ́ fòkó mi dáàlà ìjọ kan là á kọ́ àti pé bọ́mọdé ọba mẹ́wẹ́ tí ó mọ̀wé á jẹ ewé sọ́wọ́ ọ̀tún á jẹ ewé sọ́wọ́ òsì á wà sọ fọmọ pé ẹwẹ́ rẹ ó òwè rẹ ó tẹ̀mí lọ́rùn kábíyèsí. yóò dáa fún ọ̀tún. àṣẹ o àṣẹ o. wo ọ mọ̀ pé àìtẹ́yí kálá ń dọ̀ ọ́ bò àìfi ní pé ní àìfi yẹn pé èèyàn tí mú aró kó sábà tẹ́wọ̀ lú wá tí kì í bá wàá ṣe bẹ́ẹ̀ àṣẹ ọba lèmi dúró de kọ́bọ̀ ọ́ pàṣẹ tó bàbá fẹ́ káwàá tẹ̀lé. ẹ jẹ́ ká na sùúrù sọ̀rọ̀ yìí sùúrù ló gbà ọ́ ṣé ń gbọ́ mi àmọ́ ẹ̀yin méjèèjì ẹ gbéra ẹ lọ bá àwọn ra bí yẹn ẹni mo ní kí wọ́n máa ṣiṣẹ́ wọn lọ kẹ́dẹ̀ fọkàn wọn balẹ̀ ẹnìkan kan ò ní wú wọn lọ́wọ́ wò ṣòye yín tá a bá wá rẹ́ni tí ó máa tàpá sí àṣẹ tèmi ń pa lọ́wọ́lọ́wọ́ yìí o màá jẹ́ kí àwòwọ́ ọba kó wò. ọ̀dà báwọn tí wọ́n nà bí egbò ẹ̀jẹ̀. adétayọ̀ dé ọmọ ìyá dé ìyá ọmọ adédè ìyá ọmọ adé rẹ̀ mi ò lọ́mọ akẹ́yàwẹ̀ olùlúmọ ní ọmọjà dé bàbá nílé kò nílé ṣe láti funfun òròlú àlà olúmọ àjẹ ọmọ aládé ọmọ aládé ọmọ aládé ṣẹṣẹ fún àdínkùn ará àláwẹ̀. How are you? I'm fine, Daddy. Ilé ìwé ẹ̀ ń kọ́. Very fine. But Daddy, mo rí pé ẹ busy nsìn bóyá tẹ́ bá ti ṣetán. I need gist too. Adétayọ̀, ìwọ àti gist ṣá. Okay, mo ti gbọ́. All right, Daddy. ọ̀dà ọ̀kárẹ̀ o. báwo ni skul. ọ̀kárẹ̀ ọmọ ọlá. ọ̀dà kábíyèsí. ẹ̀gbọ́n mi mi wá ní kí ẹ lọ o kán wá lọ máa fa wàhálà o mi ò fẹ́ wàhálà kankan mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà. adéléjì máa gbòòrò ojú ara àwẹ̀ olùfún àjẹ ọmọ aládé ṣẹṣẹ fún gbọ̀ngbọ́n kún mọ́lé mi ò dé pọ́nmọ́ gbọ̀ngbọ̀n kún mọ́lé mi ò dé pọ́nmọ́ gbọ̀ngbọ̀n kú yáyà gẹ̀mí ìsinmi ọmọ aládé orí òdì yanyan ní mo jẹ́ àgùn láàrin ọ̀pọ̀lú ẹ̀dínkùn rí pé wọ́n èjẹ̀rún ló fi tún yànbọ̀ kánú owó kọ̀ọ̀kan àdínkùn pa rẹ̀ bèbè ẹ̀rí mọ̀fọ̀ làwọn tó ń dọ̀rọ̀ bóyí bó bá jalè aṣẹ̀wọ̀n wèrè òyìnbó sílẹ̀kọ̀ èmi ò mọ̀ bóyá lè wà nílùú àjà ní èrò ọmọ balẹ̀. ọjọ́ tó ń lọ náà jà tẹ́rì péjì olóbùrò ń lọ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ yà àwòkó bá ti dùn òun ò forin ṣèléṣe. sáàkì o Adétayọ̀ ọmọ bá káwọ́ kọ́ sí ọ̀rẹ́ ra òrùn sì wà pọ̀ mọ̀mọ́ láìkì yẹrí rẹ̀ yìí o ìkó dẹ́rẹ́ léyìí sọ́pẹ́ méje.
ọmọ pé méje lóòótọ́ ṣé bàbá Fákẹ́yẹ lọ́bọ̀ ṣe ni bàbá ń pàgùn pọ̀ sáàrọ̀ra mọ́ ó sì wà fáì ó fìtì rẹ̀ gan. wọ́n títí dé ebi ń pa mí. pẹ̀lẹ́ èmi náà ti mọ̀ pé bọ́ bá dé ariwo ibi lọ́kọ̀ pa ọ̀yá jókòó ńlẹ̀ tó lóòmì ọmọ bá dé ẹ̀ bá kú àtàlà àlọ́ sóòrùn òórùn ọ̀pọ̀ jù kọ̀pọ̀. ìjọba mi lọ drop bag tí mo ní kojú. ńlẹ̀ àwọn ohun tẹ́ ẹ̀ mọ̀ ṣe náà ó yẹ kó dóoru mọ́. èmi náà ti mọ̀ pé tọ́ bá dé ariwo ibi lọ́pàá ò tí ì rí nǹkan kan. gẹ̀gẹ́. rice again èmi ò jẹ o. ètí ì rí nǹkan kan àìsí. gẹ́gẹ́. báwo lẹ ṣe mọ nǹkan tó wù mí jẹ. tẹlifátìkì mélòó mo ti mọ̀ pé tẹlifátìkì ń pé all like ẹ̀dìẹ̀ ni mo bá bọ́sẹ̀ kulè mo bá mú síkìn. kí ló tún jẹ́ telepathic. àmì bọ́ ọlọ skul ọmọ tí wọ́n telepathic sórí tí èèyàn kan bá ń bẹ́ ń bì kan tí ń bá ń ro nǹkan kankan tẹ́nìkan tí wọ́n á ń bẹ́ ń bì kan tíyùn náà wá ń ro nǹkan kankan tó jẹ́ pé ní tí ẹni tí ń bẹ ní àyìn ní tí ń ro náà ni ẹni tí ń bọ̀ náà ń lò náà ń rò ní tí ń jẹ́ telepathic nu pé èròǹgbà ọkàn mi ọba tiẹ̀ mu tiẹ̀ náà ọba tèmi mu ngbà mo ti wá ro telepathic bá mo ti mọ̀ pé síkìn lọ́fẹ̀ẹ́ jẹ ọ̀yà àbọ̀ṣẹ́ ìkùlé tèmi mọ́ mẹ́díẹ̀ méjì mo sú mi láì wọn this is telepathic. it is telepathic. ó ti gbàgbé wa sí Nàìjíríà bí bínú kẹ èmi ò bínú ṣèbí wà ẹni ó ti mọ́ mi lára ó wà lára ẹ. jọ bá mi lọ ṣe nǹkan tí mo ní kò ṣe rẹ. anyways àwọn ọmọ yẹn ń kọ́ ọkọ ẹ̀ náà ń kọ́ àlàáfíà bàlàwà wà bá mi kí ọkọ àtọmọ ẹ̀ ó ṣe báyìí. Adétayọ̀. Yes, mommy. Ìgbà wo ló dé? Ó ti ṣe díẹ̀ ńsẹ̀. Kí ló dé tó rush oúnjẹ báyìí? Ebi ló lé ẹ̀wọ̀n lé yìí. Mommy, lẹ́yìn 2 slices of bread tí mo jẹ láàárọ̀ àti tea díẹ̀ tí mo mu. Mi ti jẹ any other thing látàárọ̀. I've been very busy in school and besides now I'm famished. Ṣé Sídí ló dín chicken yìí? Tó golden báyìí. Tó bá sọ fún pé kó dín chicken fún ẹ kó golden kò lè ever get ẹ báyìí. Mommy, ẹ má jẹ chicken mi o. It is telepathic. Tell what? Telepathic. Bó ló tún ti rí yẹn? Àǹtí Sídí lè máa lọ bèrè lọ́wọ́ ẹ̀ nínú kitchen. Sídí ló tún sọ òyìnbó yẹn fún ẹ. Telepathic. Telepathic kọ́. Television. Ìyá ńlá. Beautiful. Mo ti rí size mi lò. Mommy, ẹ̀yin náà máa jẹ telepathic chicken. Mo ní television chicken. I'm supposed to be on a diet, but chicken looks telepathic. Kí mo rí láàkúlì jàlẹ̀ ìlú ẹ wo ọmọ yìí ìwọ sùn dídẹ́lẹ̀ ìrọ̀rùn àdáwọ̀ lọ sùn lọ́sẹ̀ kan ọtí ẹ̀tún sùn lálàá ọ̀fọ̀lálà sẹ́nu ẹ̀wẹ̀nu ẹ wo mi ẹran di èèyàn ìtẹ̀ èèyàn sẹ́ranko dára yẹ ṣe wà rọrùn aṣọ mi kọ́ lọ́mọdì aṣọ mi lè sùn kọ́ ọwọ́ mi tó fi aṣọ sí dúró lọ sí ìgbọ́sẹ̀ alẹ́ tí mo ní ọ̀ṣọ́ṣọ́ ti ṣe ó ti fọwọ́ tí mo ní ẹ̀fọ́ ó ti fọṣọ ìṣèyàn sẹ́ranko ó fọṣọ mi bóra àfihàn aṣọ tí ń bẹ lára rẹ kọ́kọ́ lè bá bọ́ọ̀lẹ̀ náà kọ́kọ́ lè bá bọ́ọ̀lẹ̀ bọ́bọ́ ẹgbẹ́ mi ẹ̀wọ̀n kìí ṣe ìrìn kó ṣe rí ẹ̀wọ̀n mi kìí ṣe èmi ṣe rí ẹ̀wọ̀n mi kìí ṣe dàbí ilé ẹran ẹ̀wọ̀n mi ṣe dàbí orí àtàn gbogbo tí mo ní oṣù ọ̀sẹ̀ ọ̀hún lọ sùn ọ̀hún lè pa mí ọ̀hún lè gbẹ̀mí mi ìgbà ni mo pẹ́ nìkan ẹ̀ pàwọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún òlé rẹ́yìn mi àfi tí bàrẹ̀ yìn rẹ̀ ló kù bẹ́ẹ̀ ni mo wí fún ọ ìkànnì ọ ìkànnì ẹni tí wọ́n rí sàníọ́ èèyàn jọ̀rọ̀ tí súnlé adìẹ àfihàn ní ìsinmi ọdíjú ọtí bọ́ sí kíchìnì ọyẹ wọn rẹ̀ bá ṣiṣẹ́ tọ́jú òsì
kọjá kìsì kọ́ ọ̀rọ̀ ṣètò yóò ṣe kọjá kìsì ọjà gbogbo eléyìí pàpà gbogbo eléyìí lọ́kọ́dọ̀ ṣe gbogbo àwọn eléyìí gbogbo ẹ̀kọ́ tàbí gbọ́dọ̀ yanjú bọ́ọ̀ bá yanjú ẹ̀ etí kò fojú rẹ̀ rí ara rí ọkọ̀ wọn lọ́dọ̀ àràdà yìí. ojú ọkàn kìíní yìí. bàbá yìí ni mò ń bá rí ẹ̀dẹ̀ dá mi lóòkè fún mi lówó kí n máa lọ. ọmọ yìí gbọ́ràn tààrà. a ní o ṣe sùúrù dúdẹ̀ ló lówó rẹ̀ gan-an ó sì máa pariwo ẹnu rẹ̀ ọmọ mú lelelele mélòó ló lè jẹnu oúnjẹ mélòó ló lè jẹnu ẹ̀ ọba máa jẹ́ ni òrí báyìí tọ́ fẹ́lẹ́ bí ayé. ó tó sìn kẹ́ máa bè lọ́ọ̀ mi pé lò lẹ̀ jẹ mi ìgbà tẹ́ ẹ̀ ra pọ̀mọ́ tẹ́ ẹ̀ rẹ̀dọ̀ tẹ́ ẹ̀ ra fún tẹ́ ẹ̀ ra gbogbo ẹ̀ rẹ̀ kẹ́ máa sanwó mi ẹ bá mi gbówó mi o. èèyàn náà ni máa jẹ̀dọ̀ èèyàn ni máa jẹ pọ̀mọ́ àbí ṣé màálù ni ọkọ máa jẹ pọ̀mọ́ rẹ̀ fúnra rẹ̀ tọ́tẹ̀ mọ́ kẹ́ńtọ́gàn ọmọ máa lè ó tiẹ̀ dẹ́ mọ́ jáde bọ́jẹ́ jà mí lọ́ọ̀ tẹ́lẹ̀ ni ìmọ̀dé tó lè jẹ́ mbẹ́ tó lè jẹ́ ni kó wàá tún jáde nonsense. sáwọn lọ gbígbá léèyàn lórí sí i ní kí mi fẹ́ lọ máa sọ ṣọ́ọ̀bù. Ramọ́ta dúnà kí ló máa ṣe é gan-an ọ̀gá nígbẹ́ kó kiri lọ kó jẹ padà wá gbowó iṣẹ́ la ṣe kalẹ̀ yá àti ìrówó tó bá máa fi dìrọ̀ lówó máa ti délẹ̀ wá lè gbọ́. jọjọjọjọ gbé gbogbo ẹnu ẹ sọ ṣé mo pè ẹ sọ̀rọ̀ ni. ṣé kankan náà kọ́ ni wà àtọ̀ ọ̀gá ẹ̀ ní ẹ máa rajà mí bàá ẹ máa ra àwọn ẹ̀ ní sanwó mo jẹ́ kí n padà wá bì báyìí kí n má bówó mi nílẹ̀ wàá mọ ibi tí mo ti wá ṣe ti gbọ́. tó bá dúró ẹ̀ lọ́wọ́ wá gbowó ẹ kó kọ́ra ọ̀nà lọ àwọn aláwìn gbogbo. ṣẹ̀ṣẹ̀ rajà lọ́wọ́ ẹni olùyà sólè dájẹ́ ni ní kinní burúkú sólè dájẹ́. Mami. Kí ló ṣe ọ́? Kí ló mọ́ lójú báyìí? Ó ń sunkún tẹ́lẹ̀ ni. Ṣé kìí ṣe pé àdìwọ́ àdìyá rẹ̀ lọ́jọ́ fa wà lábàáyé? Náà ni o. Ìyá rẹ̀ tún dé. Ó tún dé. Kí ló ṣe? Mo nǹkan tí mo ṣe nítorí pé mo sùn. Ṣé kọ́ wa mọ́ sùn ni? Ṣé kọ́ ọ mọ́ sùn ni? Èwo wá ní tiẹ̀ gbà pé wá sùn? Ìwọ má bínú ń bá wí. Sọgbọ́ ń bá wí. Àmọ́ kí ló dé tó jẹ́ ìpẹ́kẹ̀ tó gbé wá náà? Ẹ̀yin lẹ jẹ́ kí ló ọmọ jẹ́ jàwìn. Kí ló dé? Tẹ̀sán pé wọ́n sàn dá bàbá yín láàmú. Ìgbà tó gbóúnjẹ fún mi mo gbé wá. Gbogbo jẹ fọlùgbọ wa sáà máa gbé gbójú ẹjọ ń gbé sí ọmọ ojú bí ojú àti oúnjẹ yìí mímọ ojú mọ sí máa ní máa lọ jẹ jàre máa lọ nígbà bá délé wọn àbá ìyá rẹ sọ̀rọ̀ má já o má sokó má o ogún ọdún ni kò fi kún tó fẹ́ kún sọgbọ́ ogún ọdún ni kò fi kún tó bá ti kún tó kọ́ lọ gbé fún ẹ kọ́ gbó wá kọ́ lọ gbé fẹ́ tó ní o kó gbó wálé o bọ́pọ̀ àwọn kan báyìí lè fọ́ mẹ́wọ̀n ayé ẹ̀ fọ́ ni o ó ní kankan jẹnu eléyìí ọmọ fọkàn sí o wèrè. Ọ̀gá mi o. Àǹtí Tidi, kí lẹ̀ ń ṣe mí báyìí? Mo fẹ́. Ẹ fẹ́ kí ni nǹkan tó sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá lẹ́nu ọ̀nà mi? Ẹ wo ẹ ṣọ́ ara yín. Ẹ ṣọ́ ara yín gidi gan bí mo ṣe sọ fún yín. Kí ló dé náà? You're beginning to choke me. Ẹ choke me. Kí ni nǹkan náà gan náà? Ẹ ti máa ṣe ti gbọ́mọdé ti máa ń sọ fún yín. Tí bá lọ sílẹ̀ ẹ máa ṣọ́ mi, ẹ máa ṣọ́ mi káàkiri. Kí lẹ̀ ń ṣọ́ mi kiri fún? Mo máa fi ẹjọ́ yín sùn kábíyèsí o. Àǹtí Tidi mo máa fi ẹjọ́ yín sùn kábíyèsí o. Ẹ ṣọ́ ara yín o. Ẹ dẹ̀ máa choke èèyàn. Kí wá ni? Kí mo ṣe tí mi sóòkì rẹ̀ ní ìsìn? Mommy, no. Mo wálẹ̀ ti pọ̀ jù. Ó fẹ́ pin mí lẹ́mìí ni. Please. Èló ló powó náà? 150,000 péré ni. 150,000 naira. Kí ló fẹ́ fi ṣe? Ọjọ́ wo ló fẹ́ lò? Tuesday to be precise. Okay, tó bá di weekend máa fún ẹ. Thank you, Mommy. Thank you. Thank you. La marry sí. At least my leave. Thank you. Ní jọ̀gbọ̀n. Tanimola kó wá wí. Tanimola kó wá sọ.
àṣepẹ́ wọn ló hà kó máa ṣàṣe pé ìyá òkú ọdún àmà màmá jórí. àti ìṣẹ̀lẹ̀ bàbá tí mo lè sọ fún pé mo fi gàrí yẹn tẹ̀bà ní ìsìn ọwọ́ ẹ̀dẹ̀ tí gbogbo ẹ̀tàn ṣé lè tó mi tẹ̀bà. nǹkan ṣe ẹ ni. nǹkan ò mú mi o. ṣé mi ló ń bá wí. ṣé lè tó mi tẹ̀bà. ló fi dá gàrí tí gbogbo yín tẹ́bù fún mi. ẹ má sọ pé nǹkan ṣe mí ṣé gàrí lè tó mi tẹ̀bà ń sìn. eléyìí ò tó ẹ tẹ́bà. kò tó mi. o sì fẹ́ jẹun kú nìyẹn. kò tó mi kò tó mi tẹ̀bà. jẹ́ kó kú gbà náà. ẹ máa kú mu tọ̀dọ̀ yín nìyẹn. o tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀. má bá yín mu. fọ́ọ̀sì kiri ẹ má tọ́ mi gbé mi tó bẹ́ẹ̀ má bá yín mu ni. má bá yín mu ni. ẹ ẹ tún ẹ lọ́nà mi ẹ má lọ́nà mi. kí ló fọ́ fọ́ọ́rẹ́ dáadáa iná bí kúkúrú àgbà kí ló ṣe gígùn. irú gàrí orí burúkú wo lẹ mú gàrí ìyá gàrí tí ò ní báyìí wáyé jámì wo lẹ mú táriwo bọ gbogbo àdúgbò mọ́lẹ̀ táwọn ará àdúgbò rẹ tí mo ra kí ló dé náà tó o tiẹ̀ lọ́pọ̀lọ́ òníràn rí àfi kọ́ ọ jẹun ńgbà mo lọ láàárọ̀ mo fi ọlẹ̀ lórí oúnjẹ mo tún dé mo tún bá ọ lórí oúnjẹ wọ́n fi sí ọwọ́ ṣe pè fún ọ ni gbogbo ṣe létí mo ní oṣooṣù o ti ṣe. mo ti ṣe. bí mo ṣe dúró ìtọ́lẹ̀tì rún síbi tí mò ń kó òórùn tọ́lẹ̀tì bẹ́ẹ̀ náà ni kíṣìn rún wọlé ọ̀tọ́jú kíṣìnì ọ̀tún tọ́lẹ̀tì ṣe aṣọ tí mo ní ọ̀fọ̀ bóyá lọ́fọ̀ ògì tí mo ní ọ̀sẹ̀ sọ ọ̀sẹ̀. sọ ọ̀tún yàrá mi ṣe mo ṣe ń dàgbà àwọn ọmọdé ọ̀la ọgbẹ́nugbẹ́lẹ́ yóò rí bí ìpèkèrè ìyáàbá ó sì jẹ́jẹ́ jí ọ̀wọ́n ọ̀bára jẹ́ ó lọ sí ọmọ rádaràdán ó rí bí ìnúwọ́ ọlọ́kà ó rí ránran. kí ló dé gan ọlọmọdé ọlá pàtẹ́sán ni kí ló kíláriwo pé kíláriwo. kí ló dé kí ni àpàtẹ́sán pa wọ̀ náà àpàtẹ́sán pọ̀ kí ni olùdí ọmọ rẹ fẹ́ pa mí ọmọ rẹ fẹ́ pa mí ò sì lè pa mí n ò lè kó ajé òdì tó ti gba ọlọ́run wò kì í ṣe wọ́n nìkan kì í ṣe wọ́n nìkan òrórí ẹ̀fẹ́ gbé. kí ló ṣe fún ìyá rẹ táriwo fi pọ̀ báyìí. mi ì ṣe kankan. ẹ ìwọ ṣe kankan fún mi ajá ni ọjà nu ẹ bó ṣe lóò ṣe kankan. sọtán. ó lè wò ṣe ká fẹ́ mi. bó ṣe ń pariwo náà dáa. ní sùúrù. ẹ̀jẹ̀ rúru ló ń fi ṣe ọlọ́mọdé òun. èmi ò lè ẹ̀jẹ̀ rúru ẹ̀jẹ̀ rúru rẹ̀ pọ̀. ọ̀rẹ́ pàtẹ́sán ọ̀mù. ọ̀dà. mi ò rógbó ẹ̀jẹ̀ rúru béèrè lọ́wọ́ rẹ̀ mo ní kọ́ fọsọ́ngbà mọ̀ jáde lọ ẹni sọ́fọ̀ mo ní ọ́sẹ́gì ẹni sọ́sẹ̀ mo ní kọ́ fọ tọ́ílẹ̀tì ẹ bèrè pé sọ́fọ̀ mo wá ní o tún ké sí. ẹ wọ́n wá ní bẹ́ẹ̀ni iṣẹ́ bẹ́ẹ̀ fọmọ kan. ẹ dúdú náà ọmọ ló ní kọ́ fọ́ kíkọ́ kí ló dé kọ́ fọṣọ kọ́ fọ tọ́lẹ̀tì torí kíni èwo ni ìlú méjì èèyàn kan tó fẹ́ pa ni láì ṣe tún dé bàlíngà kí ló dé. ó lè jáde rojú lẹ́gbàdo ó sì lè jẹ́ tó dé aroma sọdún èmi ọ̀ràn yẹn ń sẹ́ etí mo bá ní ọ̀sẹ̀ ni kò ṣe é fún mi ni àìní sẹ́wọ̀n aláàtì jẹ̀gbọ́n ni ìkòkò sì ní gbomi kọ́ gba ìkò tó gba ṣọṣọ àjọ bẹ̀rẹ̀ èmi àti àjọ filé. wọ́n kọ́ ọmọ yìí wọ́n kọ́ ọmọ yìí rọ́bọ̀tì yẹn máa ránṣẹ́ bó ṣe máa ránṣẹ́ wọn bí yàrá sì ní rọ́bọ̀tì náà ṣẹ́ dáyé kan yóò kọ ẹ̀rọ tọ́bẹ̀ báyìí lè kọ ẹ̀rọ mọ́ ọ lọ tọ́bẹ̀ kọ ẹ̀rọ tọ́bẹ̀ kọ́ mọ́ ọ lọ ṣe nǹkan bàjẹ́ nù. ẹ kò bí bẹ́ẹ̀ dánwò wọn kò sọ rẹ̀ ní rọ́bọ̀tì kò dẹ́rú ẹ̀ wò. jọ́dá ẹ̀rọ kan ni mo kó kúrò lẹ́rọ̀ kan dọ́rọ̀. ìwọ máa lọ lórí tiẹ̀. ẹ kọ́ lọ bọ́ tí a bá bí ọdẹ kọ́ lọ àbí mi náà kí ló ọ jẹ kọ́ mi ọmọ rí fi ọ jẹ kọ́ mi ọmọ rí fi fún kí ni akíwọlé ìwà kọ́ mọ́lẹ̀ bí ẹsẹ̀ nù lé wọ́n fi kọ́ máa jẹun ìdí oúnjẹ ni mo fi sí nígbà mo lọ ìdí oúnjẹ ni mo bá nígbà mo dé bí tó ṣe ń lọ oúnjẹ ní túrè jẹ. ìjọ máa jẹun àwa yóò wá jẹun ní ìjọ jẹun dákun torí ọlọ ìjọ jẹun sọ yẹn fi kó sí o ti dókun ìjọ jẹun. àánú rẹ ń ṣe mí wọn fẹ́ bá yí ọmọ ìjẹ. kò lè bàjẹ́ kò lè bàjẹ́ ó ti ń bàjẹ́ kọjá àlàjì. ariwo tiẹ̀ náà pọ̀ ọ̀pọ̀. ayé rẹ̀ ti ń bàjẹ́ kọjá àlàjì. kí ló dé. wọ́n sọ tèmi fún ọ. ọmọ fọsọ kọsẹ́gì kọlagi kókè kẹsẹ̀ kí ló dé ọ̀pá ni. sọdà ṣé ẹ̀yin ẹ̀ ló dùn sí. wájú ẹ̀ mọ̀ wá o. ẹ má rèébi sẹ́mọ́ lọ́la. wájú ẹ̀. àdí ọmọ rèébi sẹ́mọ́ lọ́la. kí ló ṣe fún. ntọ́jú rẹ̀ ọkàn nulẹ̀. mo pariwo tatatatata bí ẹ̀rọ lọ́gì. kábíyèsí ẹ̀yà àyọ̀ǹda fún wa ká tètè lọ ká lè wá mú àbọ̀jẹ́ yín. kódà tẹ́ bá ti dọ̀hún bí ọ̀hún bá ṣe rí ẹ wá jábọ̀ fún mi bí. kábíyèsí ìyóhun ti di dandan tá a bá ti kó lọ́hùn ààfin náà là ń bọ̀ ẹ bá rán ní sẹ́lá àfàbọ̀ fún. bẹ́ẹ̀ni. ọ̀túnmọ̀ gbọ́ ọ̀làlọ́bí o lálọ́bí ọmọ bá sunjú kọ́ bá ń tọ́jú olóyè ètò sí èrí fi gbogbo bá kúmọ́tò ògiri ọmọ orí ajé mi lẹ̀ orí ajé òrùlọ́mọ ọmọ òkúta mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Kábíyèsí bí mo bóyá ẹ ti go through invitation tí mo fún yín yẹn. Yes, mo ti kà á àmọ́ mi ò rò wípé màá lè ráyè lọ́jọ́ yẹn.
But why, Daddy? Detayo, mo ní program kan tó wà very important ní ọjọ́ yẹn. Governor fúnra rẹ̀ máa wà ńbẹ̀. But mo ti sọ fún gbogbo ọmọ school mi pé máa wà ńbẹ̀. Oh, má bínú. Ṣùgbọ́n má bínú. I will make it up. I'll make sure pé mo make it up by donating robustly. I will make a robust cash donation. Thank you, Daddy. Daddy, mo fẹ́ sáré dé ọ̀dọ̀ Viola bẹ̀rẹ̀. Màmá ẹ̀ ń kọ́? Wọ́n ò tí ì dé láti ibi tó lọ. Yes, Daddy. Pé Túnjí fún mi. Okay, thank you. Olórí àdìgbọ́lẹ̀ nílé bàbá ẹ̀yìn òkúta mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ lé bàbá ẹ̀yìn. Ìkọ́kọ́ mi lẹ́sẹ̀ lánàá, ìkọ́kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀, ìkọ́ ṣe mí pẹ̀lẹ́, onígbà mọ́ ọmọ náà kí mo. Táyọ̀, ìwọ mò ń bá wí. Kí ẹ ní fi mí sílẹ̀, ẹ má lọ wẹ́ ní tẹ̀ ń wá. Ẹ gbà mí àbí mo ṣe Táyọ̀ mọ́. Táyọ̀ rèé, Táyọ̀ jọ. Ẹ fi mí sílẹ̀, mo ní mi ò kì í ṣe Táyọ̀, kí ló dé? Mo gbé. Okay, ó dẹ̀ jọ jẹ́ ní ti ẹ̀ bá ẹ sọ̀rọ̀ jọ nítorí Ọlọ́run kó dúró. Jọ nítorí Ọlọ́run ìwọ kó dúró fún mi jọ. Táyọ̀ ó mọ̀ kan. Má má ṣàjòjì ẹni. Kí ló dé gan? Ìwọ kọ́ mò ń pè ní. Mo ní mi kì í ṣe Adétáyọ̀. Ẹ gbà mí nítorí Ọlọ́run mo gbé. Máa ìfilẹ̀ náà, ó lóun ṣe Adétáyọ̀, ṣé dandan ni? Tó bá snow bẹ̀, wọ́n náà snow bẹ̀, jẹ́ wa lọ. Ẹ fi mí sílẹ̀. Táyọ̀ rèé. Ilé, ó lóun ṣe Adétáyọ̀. Ṣé o dé wá Adétáyọ̀ ẹ̀ síwájú? Ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́mọ mọ̀ mú wọn lé lọ lónìí ni. Àránṣẹ́ ọ lọ bí orí tí ẹ sẹ́ńgì wọ́n retí rẹ̀ wò ní rí ọ àṣẹbí tó ọmọ wá rè é àṣírí rẹ̀ tú lónìí ìwọ ọmọ rí ń gbọ́ arákùnrin náà ti ṣe jẹ́. Ẹ má bínú ma ọ̀rẹ́ mi ni. Ọkàrí yóò dáa fún ọ tọrọ ọmọ rẹ ọpa. Bẹ́ẹ̀ ni. Mi mọ̀ rí. Gbẹ́nu yà sáhùn. Mi mọ̀ rí. Èèyàn lẹ́rẹ̀ẹ́ làwọn ìwọ láàmọ́ rí òun ti sòótọ́ ìwọ ń purọ́ dákun ó ti tó gbọ̀tẹ̀ ìtìjọ́ fà á. Ó ti pẹ́ mi tẹ wá mi understand nǹkan tó ń ṣẹlẹ̀ bí ẹjọ́ ẹ láyé mi. Ó ti pẹ́ sọ́wọ́rí tó bá nífẹ̀ẹ́ ara rẹ ibi ó dúró sí ìrora wọlé sínú mọ́tò rẹ gẹ́lẹ́ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n dákíjọ fún ọ ládùúgbò yìí. Ẹ má bínú. Mi mọ̀ rí. Adétáyọ̀, kí ló dé? Kí ló expect? Wọ́n lè yín nǹkan. Ó tiẹ̀ ní láti dùn. Torí wípé èmi ni mo fúnra mi ṣe kan mi. Mo jẹ́rìí ẹ̀. That's my wife. Mo mọ̀ pé òun gbìyànjú gan-an pàápàá tó bá dé pé ká ṣe oúnjẹ. Daddy mi wá ń kọ́. Ìwọ náà ń gbìyànjú. Àmọ́ kò tó ti màmá ẹ̀. Ẹ máa jẹ́ kí mọ́mí máa fi mi ṣàkóńsìn. Eléèké. Kí ni eléyìí lè ṣe? The only thing tó mọ̀ ṣe ni 2-minute noodles. Àmọ́ mi ṣé ti bá wá sí ẹ̀kí ń jẹ, ṣé ẹ̀kí ń jẹ noodles mi? Mo ń jẹ́ torí nǹkan ẹ̀kan tó mọ̀ ṣe nìyẹn. Omi lásán ò lè ṣe é jìnnà. Máa jẹun ẹ lọ. Ó máa ń jẹ. Wọ́n yẹn máa ń jẹ. Mo máa ń jẹ. Máa jẹun ẹ. Mo mọ̀ jẹ́ sójà rẹ̀. Àjọ jẹ. Torí à ń fọ̀bẹ dúnbú àmàlà yìí ni ò kí yé mi. Ohun tí mo gbọ́ ni pé àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ ní jẹ. Watch it, má fi kíní gúnra ẹ lẹ́nu o. Mo tó máa rán yẹn o. Ìwọ wọ́n yẹn ò pé rárá, ó dàbí ojú ẹ̀ ti fọ́. Ọmọ ọba là ń sọ̀rọ̀ mi o. Kí lẹ̀ ń sọ̀rọ̀ bí aláìmọ̀? Kí lẹ̀ ń sọ? Ààrẹ mi, mo ò bílí gbogbo nǹkan tó ń sọ látara. Odindi ọmọọba. Jọ dúró ná. Kí ló tó ń pọn ọmọọba lé ná? Ọmọọba táṣọ ẹ̀ ò da. Ọmọọba tó ń fọwọ́ sọ̀gọ̀ ẹ̀ síwájú. Ṣé ọmọọba nìyẹn ni? Ẹ sọ fún mi náà. Ṣé ọ̀rọ̀ tí ẹ lẹ fẹ́ gbọ́ ni àbọ̀rọ̀ tèmi? Ìgbà wo lẹ́yìn ókè. Ó ti yé mi. Òun ló ra chain fún wa àbí? Àbóhùn ló ń sanwó school yẹn. Why are you talking like this?
Ọmọ tá à ń sọ̀rọ̀ nípa yìí, she's from a royal family. Ọmọọba ìlú wa yìí ni. What are you talking about? What's wrong with you? Do I look like a fool to you? Àbí ṣé rò pé mo fi ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ eré ni? Alẹ́ yóò ń form. Gbogbo nǹkan tó ń ṣe packaging ni. Tó bá fẹ́ believe me, ṣé Kade Palace kò lè confirm fúnra rẹ̀. You can't see now. Ṣé wọn náà lójú? Ṣé ọmọ yẹn dàbí ọmọ onídọ̀tí ni? Èló lẹ nínú? Mo rò pé ó ti fún yín lówó àbí? Ẹjọ́ ta lẹ́tí ẹ fẹ́ gbàgbọ́ nínú èmi àti ẹ̀. Ó yẹ kí n gbà ẹ́ bọ̀. Bó mú lè gbà ẹ́ bọ́ mọ́. Nítorí tó ń sọ̀rọ̀ yìí, mo mọ́ ni. Ààrẹ mú mọ́ mọ́ ni. Eléyìí ń ṣe ọmọ lọ́sàn. Bẹ́ẹ̀ta, òun ló dé yìí. Ẹ wò ó, tẹ́ bá fẹ́ràn ẹ sọ fún kó má wá síbí o. Ẹ sọ fún kó má débí mo máa embarrass ẹ o. Àbí o stupid. Má débí báyìí o. Will you shut? Don't come close to me. I'm telling you. Ìwọ mo ní dọ̀tí. Ṣé ẹni tẹ́ ń pọ́nlé náà rè? O tún ti lọ package wá bí. Ìwọ tí èmi rí tí wọ́n fọwọ́ sọ́gọ̀ ẹ̀ báyìí. You are crazy for telling me ìwọ. You are so crazy. Èmi máa ní. Ẹni àwọn tó fún ẹ láyé jẹ tó fi lè dúró síwájú mi láti máa bá mi sọ̀rọ̀ rẹ̀. So ẹ̀yin ó lè máa lo ẹ̀yin fún packaging. Ẹ̀yin ẹ ti ya wèrè. Èló ló ń fún yín? Ẹ̀yin ọ̀dẹ̀ jákujàku yìí. Kí ló ọmọ ọlọ́mọ ṣe fún ẹ tó embarrass wọn sí? Mo embarrass àwọn ọmọ ọlọ́mọ. Láyé yín tó bá tún fà mí ní ṣòkòtò tí máa gbọ́njú ẹ. Let me tell you something you don't know. I have dealt with people like you and I will still deal with you if you don't back up from me. Orí ráhùn. You're such a fool. Láyé má bá mi sọ̀rọ̀ mọ́ tó bá yá kẹ́ kó ṣìbó dàn kó ti bribe ẹ̀yin náà mo rò pé ẹ ti ya wèrè. Ṣé wàá fẹ́ fi wálẹ̀ lọ́sìn ni? Irọ́ ẹ jókòó sílẹ̀ and watch me go. Wọ́n ìfẹ́ wálé ọ̀nà ìṣá. Kí ló máa ń ṣe ọ̀bọ ìgànnà? Odindi ọmọ ọba. Tí bọ̀bọ̀ ìwà òkè ṣá. Orí ẹ̀ ti yí ni. Ẹ tọ́ ọmọ. Lọ fẹ́ gbọ́ tó bá ti ṣe ẹ̀bà rẹ̀ àti alásìkò yìí. Ẹ dùn dùn. Ọlọ́run fún ọ̀dà lẹ́sìn ẹ̀yìn kò sì ní bàjẹ́. Àmín. Káfíà ìmọ̀ orí ilé irun sí i. O sì àrùn sí. Kọyọ ni. Bá ń jẹ́ wà ná. Bá fẹ́ jẹ́. Mi ò láìkẹ́ o. Kò sí àwọn kan bẹ̀. Nù kí n. Inú ọbẹ̀ tá à ń jẹ. Ẹlẹ́nu gbígbẹ. Àǹtí mi ẹgbẹ́ ẹ̀yin ẹ láìkẹ́. Mi ò mọ. Ẹni sọ̀rọ̀ àǹtí yín. Mọ̀jú kọ́ máa kẹjà jẹ lọ. O lè burúkú. Tọ́lọ́wọ́ sàánú ẹ̀ mọ́jọ jẹ kínní ìdí ẹ̀. Owó jẹkújẹ. Tọ́ka wọ̀ bí àkàrà ogun. Ntí ìdíje náà sọ́jà sàrádì. Sáyẹ̀ bá kó òdìdí kọ́ ọ̀nà tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀. Dáàmú ṣe ti ń jẹ ìjókòó. Ọ̀gbẹ́rẹ́! Wọ́n fẹ́ lu tiẹ̀ ta. Má bọ́ jíjà. Bọ́ọ̀rọ̀ dún. Ọ̀jẹ̀ ẹ̀ràn tó kù. Wọ́n jẹun. Sọ́ọ̀ ní jẹun. Jẹ́ gbọ́pọ̀ mi ń pa mí. Ó rìn tí wọ́n fojú ẹ̀ rí inú ilé. Tí n kò tí mi láàrin, bí a bá jẹ dáná tó jẹ. Fẹ́lẹ̀. Má ìgbìjọ. Mo gé. Mo fẹ́ yẹ̀wò bóyá ó yí mi. Nǹkan kó o ṣe ni. Ẹ mọ̀ pé mo ráyè tọ́wò lórí iná. Ọwọ́ ajé ẹran rà fún mi. Ẹ jẹ́ kí ni yìí? Kí ni ṣe yín? Detayo. Kí ló ṣe ẹ́? Daddy àti Sidi ni. Kí ló ṣe? Bí o mọ̀ bí a kì í sọ pé she's beginning to choke me or she's getting me irritated. Come on, stop that. Ẹ lè imagine mo ń sùn lánàá ìgbà tí máa fi jí mo bá wọn lẹ́gbẹ̀ẹ́ bed mi wọ́n dẹ̀ ń wò mí for no just reason. Adétayọ̀, ọmọ ọba kì í ṣe bó ṣe ń ṣe yìí. Ṣé ìsìn ni àǹtí Sídì ò mọ̀ ṣe mọ́? Sọ fún mi, mo ní Sídì ò mọ̀ ṣe mọ́ lẹ́ni tó ti ń tọ́jú ẹ láti kékeré tí tó fi dàgbà tó bó ṣe dàgbà yìí. Ìyẹn ló wá ń sọ yìí pé ó ń ṣe gbá ó ń ṣàwo kan fún ẹ. Ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀? Tó bá bẹ̀rẹ̀ sí monitor àwọn activities ẹ, ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀? Tell me. Daddy, she's beginning to irritate me. Stop that. Gbọ́ná Adétayọ̀, ṣé o fẹ́ kí obìnrin yẹn máa ròyìn pé bá torí pé òun ò lọ́mọ ló ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn sóhun? That's not fair. Okay.
Daddy, I'm one cautious in you. I'm tired. I'm getting tired in this house. Adetayo, I've had you. Àrẹ̀mú àbí kí ni wọ́n pè é? Bẹ́ẹ̀ kábíyèsí. Ọmọ bo ni? Ọmọ ìlú wa iná ni. Ọmọ ìlú ni? Bẹ́ẹ̀. Àmọ́ ọpẹ́ ńlẹ̀ òkè. Bẹ́ẹ̀ ni sà. Níbo ló gbé ìlú òkè? Àgbámú ni sà. Àgbámú? Bẹ́ẹ̀. Ìlú Déyẹmí kọ́ ẹ̀? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ọ̀dà. Tá a bá gbàgbé ọ̀rọ̀ àná, ànírẹ́ nìkan à ń bá ṣeré. Ṣé o mọ̀ pé nǹkan tó ń pè nífẹ̀ẹ́ yẹn kì í bínú ni? Ó dẹ̀ máa ń gba nǹkan mọ́ra. Títí ò bá gbọ́ yìnkì, inú kì í bàjẹ́. Tó giri ò bá dẹ̀ lanu báyìí, aláǹgbá ò lè ráyè wọnú ẹ̀. Ṣorí tí ò bá jẹ́ pé mo rí ẹ pé ojú ẹ tutù, n bá mọ nǹkan tí ó yẹ kí n ṣe fún ẹ. Ó mọ̀ pé tó o bá rí ọmọ ọba fín ààfin lórí fín, tó o bá rí ààfin fín orí ọba fín, ẹni bá dẹ̀ rí ọba fín àwò àwò. Ẹ má bínú kábíyèsí, kò ń ṣe pé mo fẹ́ rí orí adé fín, ihun tó mo rí ń jọ yẹn ló ṣe mí ń kàyéfì. Ẹni tí mo rí ó jọ Détayọ̀ púpọ̀. Ṣé o mọ̀ pé méjì méjì lọ́lọ́run dá èèyàn ni? Kémi gan kí n tó di ọba tí mo wà yìí, àwọn èèyàn tó jọ mí pọ̀. Ṣé o mọ̀ pé Ọlọ́run dá àwọn kan kí wọ́n máa jọ olóríire bí wọn ò tiẹ̀ jọ wọ́n, wọ́n á fẹ́ jọ wọ́n. Ẹni tọ́lọ́run bá ti dá lólóríire bí ìtọ́mọ́ mi, àwọn èèyàn tó máa jọ wọ́n máa pọ̀. Méjì méjì lọ́lọ́run máa dá wọn. Mi ò ní bínú tán. Ọmọ mi rèé o, ilé bàbá ẹ̀ ló dẹ̀ wáyé, ààfin, ọmọ ilé ọlá ni. Mi ò fi ọmọ bíbejì o. Adétáyọ̀ mi ò dẹ̀ kì í ṣèbejì. Wọ́n lè jọ ní burúkú lẹ́sẹ̀ tó rọ́mọ ọlá ni. Wàá bẹ́ẹ̀ gidi ọgbọ́n. Kábíyèsí sọ. Adétáyọ̀. Yes, Daddy. Ṣé o dáríjì? Ó ti bẹ̀ mí, mo dẹ̀ ti dáríjì. Ó ti bẹ̀ ẹ́? Ó yá dìde. Dìde. Olórí ẹ dákun má bínú. Dìde. Ẹ lọ máa yanjú ara yín, ẹ̀yin ẹ lọ máa yanjú ara yín. Ọmọ orí Adétayọ̀ máa dédé yìí, ọmọ adé mi àdìgún ọlọ́mọ akẹ́yàwẹ̀. Orílàwẹ̀ ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún ìràdínkù irúmọlẹ̀ nígbò. Pọ̀lú àdínkù ó rí pé wọn kì í jẹun ló fi tún yangbọn kánú oko kọ̀ǹkọ̀ àdínkù para rẹ̀ mébè ládé aláàfin ò aládé adé aládínkù lọ́lọ́gbà fáláàfin òròlú ará àláwẹ̀ olúfúnadé ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún àdínkù ni mí mọ́lẹ̀ mi ò ní jẹkún bí bàbá yín bá pakún wọ́n á fi kún tọrọ fálágbé èrò àdínkù ọmọ akẹ́láwẹ̀ olúfún. Ó mọ̀ pé orí àpèrè bàbá mi mo bọ́lá ńlé ni. Téèyàn bá wá fojú di mí àwòwò àwò. Adéléjì máa ń gbọ́ orí ìkò ìgùn àbálòdá tó bá gùn ẹ̀fọn ẹlẹ́gùn ẹ̀ ṣòro orí Adélébọ̀ tó ṣe bẹ̀ tí ò fi yọ sí òkú gbẹ́ni fọ́pọ̀ ẹ̀ lóògùn jẹ́ Adélébọ̀ tó ń tọ̀ ọ́ lé ọ̀pọ̀ ẹ̀ mú nǹkan mọ́ra. Bó bá ṣe pé mi ni màá ké sí bàbá ẹ̀ kó wá àwọn èèyàn nífowó rọjà kórè mọ́. Máa lọ. Kábíyèsí. Oh, yes, very nice. Ojú ẹ̀ jọ bẹ́ẹ̀. Ojú ẹ̀ tutù. Mo máa mọ̀ ilé bọ́ta ni. Ó kì í méjì léjọ. Nígbà tí ó dìímú, òní náà wò gá. Ojú yóò gbà. Kábíyèsí yóò gbà. Kí ló ṣẹlẹ̀ bíbá? Ṣé tó wà ní mọ́tò yóò mọ̀ kóun ti gbá ẹ̀hún ni?
ẹ̀jẹ̀ sọ fún pé kó bọ́ sílẹ̀. Mo ti gbẹ́rù ní. Fíjẹ́ àwọn bí sá. Ẹni dé. Ẹ jọ̀ọ́ ẹ má bínú mi ò mọ̀ mú ẹ bá mi. Ọmọ mọ̀ ṣùgbọ́n ló sọ lẹ́nu. Ẹ jẹ́ ká tó lọ sí ẹ̀yọ́ fẹ̀jà. Sílẹ̀ kò sóyọ̀ mi. Wọ́n bá ifá òfin náà ọ́ fà ìtàlẹ̀. Wọ́n náà mọ̀ ìyá tó ní sóògì láti bí ẹlẹ́jọ́ ni. Gbogbo ẹ̀gbẹ́ nǹkan fa. Bọ̀bá bá tọ́wọ́ dùn dán o. Ọgbọ́. Àbọ̀ ìyá rẹ̀. Gbogbo tí ọmọ tí wọ́n nù. Táni ọmọ ọ̀fẹ́ ní ìdí ọ̀fẹ́ tọ́lá dẹ́kun lẹ́nu gáàsì. Mo rí. Ṣé kìlọ̀ báyìí? Irú bó kí ló rí ayé wo ló ń gbé yìí? Irú ilé ayé wo ló ń gbé? Ṣé bó mo ṣe ní ọmọ afáre? Ọdún márùn-ún lọ bẹ́ẹ̀ ló ń bí iṣẹ́ iná. Tó o kórun lánàá bí fada Christmas, mo ní ọmọ yígi báyìí ni. Ó yí báyìí ló fi bí nǹkan ìhìn ẹ̀ báyìí. Lọ́wọ́ àgbà báyìí. Ọgbà báyìí. Ó fi lélẹ̀ báyìí. Ó mú yí báyìí. Ó wà sí báyìí. Ó ṣe fàì. Fún yín kásá ni méjì dẹ̀dẹ̀rìn. Kẹ́ lọ. Ó dún kà mẹ́sàn-án láyé ti rẹ̀. Àfikọ́ ọmọ bí ẹ ti ń ta oúnjẹ. Ó ṣe mú dúdú. Ó nẹ̀. Gbọ́nkẹ́ tẹ́ bá náà máa yọjú sí. Kọ́ máa jẹjẹkújẹ kí. Àmì yàtọ̀ tó fẹ́ mọṣẹ́. Ó ń ranù òsì. Ẹnu ẹ̀ lọ́wọ́ àwọn. Gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe fídíò ọ̀mọ̀jẹ́ ń kan pósì. Ọmọ kò sí. Ọ̀daràn o. Bàbá Lámìdé. Àti dáràn. Àti dáràn ọkọ̀ ti gbọ́ wa Lámìdé. Mo dáràn. Lámìdé. Níbo? Èmi ọmọ kan ti ń ṣe ṣùgbọ́n wọ́n ní wọ́n ti gbé lọ sí fíjú. Hospital. Wọ́n ní wọ́n ti gbé lọ sí fíjú. Mo dáràn. Gbogbo ẹ̀ tẹ̀lé. Ẹ̀yin fún mi náà. Ọ̀gá jẹ́ kí tẹ̀lé yín. Mufutau fáàdì. Ojoojúmọ́ lọ́wọ́ máa ń níṣòro nílé wọn. Ọlọ́run o. Nurse, ẹ administer drugs fáwọn patient tó wà wọ́n bí. Okay sir. Yes sir. Ṣé ẹ̀yin ni bàbá Lámìdé? Bẹ́ẹ̀ni, èmi bàbá rẹ̀. Èmi ni. Èmi ni ìyá rẹ̀ o. Ẹ dákun bó lára ẹ̀ báyìí. Kò sí problem àti attend sí. In fact, ó ń sùn lọ́wọ́ báyìí. So kò sí problem. So ẹ fọkàn yín balẹ̀. Ọ̀dà. Ẹ dákun dókítà, ẹ jẹ́ àfojú kan. Kò sí problem. Nurse Níkẹ́, báyìí máa parents Lámìdé lọ sí wọ́ọ̀dẹ̀. All right. Okay? Ẹ ṣé o. Olúwa ṣe. Àwọn ibi báyìí ni ọ̀nà bí mi. Báyìí ni. Àmọ́ ṣe é fọ́kàn. Ṣé ò gbóná? Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Ẹ má fariwo. Lámìdé. Ẹ má jẹ́ kó jí abẹ́rẹ́ tó fún oúnjẹ kó sùn. Ó tó báyìí. Kò sí ohun tó ṣe. Ẹ má fọwọ́ kùn, kò sí ohun tó ṣe. Ìjáyà ló mú gbà tí mọ́tò gbà ohun tó jẹ́ kán fi síbí ni. Ṣé Yorùbá ní jáyà ní ẹbí ní ìbọ̀sẹ̀ ẹsẹ̀ ìpọ̀ ọ̀pọ̀? Olórí burúkú wò kí ló fi mọ́tò gbà báyìí náà? Ó ṣẹ̀ṣẹ̀ kúrò ń bí ni. Ẹsẹ̀ jọ́ lọ. Ẹni mímọ̀ ni. Ta ni? Ọmọ bá lúwa yìí ni. Ọmọ kábíyèsí. Bẹ́ẹ̀ni. Bọ́ọ̀ ni ẹ ṣe jọ rìn papọ̀ débi pé ń fi mọ́tò pọ̀ ọmọ tèmi. Bó bá jẹ́ ọmọ ọba náà sọ yọ fi mọ́tò kọ nígbà tí ìṣe ẹran torí Ọlọ́run. Bí ẹsẹ̀ yìí náà pọ̀ ẹsẹ̀ yìí náà pọ̀. Ìjáyà ló jẹ́ kó sùn, wọ́n máa tó filẹ̀ láìpẹ́. Ọ̀daràn owó. Ọlámìdé. Àwọn oṣù àní ẹ má jì. Àwa ní pé àti ẹ̀rí pé mí. Àbí oṣù mí. Ìwọ̀n tí ọ̀wọ́ ní egun. Ọ̀gá o, ọ̀ṣọ́ ọmọ náà ṣiṣẹ́ púpọ̀. Rárá mọ́mí, ó kàn fẹsẹ̀ bò díẹ̀ ni. Tó bá dọ̀lẹ̀ mí náà ló wò lọ hospital. Mọ́mí, but there's something strange about this girl. Ẹni ìdá ti rí ọmọ yìí, ó jọ mí tí ò kì í ṣe díẹ̀. Wo méjì lọ́lọ́run máa ń dáyàn, bó ṣe wù ló ṣe máa ń ṣọlá yìí. A ní mọ́mí ẹ̀ ní ìdá ti rí ọmọ yìí, á dàbí twins. Tó bá dọ̀la èmi náà lọ fojú mi rí. Ó rẹ̀ mí, I need to relax. Ẹ fọgbọ́n lé mi nìyẹn o. Ìjọgbọ́n pọ̀. Ẹ̀yin náà kọ́ mo fi jọ. Èmi ló fi jọ àbí bàbá ẹ̀? Ẹ̀yin ni mo fi jọ.
bàbá ẹ̀ ló fi jọ ìbí kan ló fi jọ. dáná mi ò lọ mọ́. ó ṣe kí ni ẹ ń yá ìwé náà wá sùn òun ò lọ. ẹ ti bá mi dúpẹ́ pé mi ò pààyàn. Ọlọ́run ní jẹ́ ò ní pààyàn lágbára Ọlọ́run ojoojúmọ́ ni mò ń gbàdúrà kó burúkú kankan kúkú ní ṣẹlẹ̀ sí ẹ̀. ṣé mo mi. pẹ̀lú ọkọ mi. kábíyèsí ẹ kúlé. ẹ pẹ̀lẹ́. báwo dé lára ọmọ náà. ara ẹ ti ń balẹ̀ ó ti wà òkè wọ́n ní wọ́n máa discharge ẹ̀ nírọ̀lẹ́. àdúpẹ́ àtúndúpẹ́ fọlọ́run àdúpẹ́ tí ọlọ́run ò jẹ́ ká gborúkọ burúkú àbí kéèyàn kan tá a bá máa sọ wọn á lọ mọ bá fi mọ́tò pààyàn. Adétayọ̀. Yes, Daddy. I have told you many times that you should be very careful. Pàápàá tó o bá ń wa mọ́tò, you have to be very, very careful. Torí pé tí ìwọ bá sọ wípé o dára ẹ lójú tó wà careful enough, òun láti ronú àwọn èèyàn kan tí wọ́n careless. Okay, Daddy. So you have to be extremely, extremely careful. Lọ́wọ́n ní jẹ́ ká bọ́ láburú o. Ṣé orí ipò tó wà? Ipò méjì ni. One as Adétayọ̀ and the other one as Ọmọba, a princess. Kábíyèsí, Adétayọ̀ sọ̀rọ̀ kan fún mi, àmọ́ mi ò believe ẹ o, ọ̀ǹtẹ̀ tí mo fi ojú ara mi rí. Kí ni ẹ? Ṣé ẹ rí ọmọ tí mọ́tò gbá yẹn àti Adétayọ̀ wọ́n jọra wọn bíi àwọn méjèèjì wọ́n dàbí ìbejì. Lóòótọ́. Mi ò rí ọlọ́wọ́n ọba rí o, wọ́n ti jọra wọn jù. Kábíyèsí. Daddy, ọmọ náà jọ mí gan. Ó jọ ẹ́ tí ò ń ṣe dé àbí ìwọ ló jọ jù? Whichever way. I see. Obìnrin lọ náà. Obìnrin ni wọ́n ti jọra wọn, same complexion, everything the same thing ni. Kábíyèsí, mi ò rí ọlọ́run rí o, mi ò rí ọlọ́run rí o. Kí lorúkọ ẹ? Lámìdé lorúkọ ẹ. Lámìdé. Yes, Daddy. Ẹ̀dẹ̀ jọra tó yẹn. Jọra. Méjì lèèyàn. Àìmọye àwọn tó jẹ́ pé wọ́n á pàdé mi wọ́n á ní ìyàwó mi ní mo jọ yín. Àmọ́ ipò tá a wà kò lè jẹ́ ká sọ pé bẹ́ẹ̀ kọ́. Ẹ kú jókòó. Ó jẹ́ Kábíyèsí ń bọ̀ wá yọjú sí yín very soon. Kàyéfì. Èmi ò rí irú eléyìí. Èyí ti rí. Láì ṣèbejì. Irú jíjọ owó rèé. Jíjọ ń bá yẹn tó jọ mẹ́rin ń dàkún jọ náà. Owó ni dídákú tí. Bàbá pọ̀ dákútọ̀ ọgbà bẹ̀ lọ. Àrínú o. Iṣẹ́ nǹkan kan ṣáṣẹ́ wọ. Ìwọ náà nǹkan ṣé nǹkan kan ṣe ọ́? Àdúpẹ́ fọlọ́. Ìwà máa ṣe jíjọ ìmọ̀ làgbà. Orí adé Adéléjì dé òròlé ọmọ kẹláwẹ̀ Adéláwẹ̀ ọmọ ṣùgbọ́n tí lè dùn. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Dádì ọpẹ́ lórí yín o. Kábíyèsí o. Kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ yín o. Kábíyèsí o. Àṣẹ ọpẹ́ lẹ́nu o. Àṣẹ o. Ìrùkẹ̀rí ọ̀jẹ̀ títí yóò do kinní ẹ pẹ́ lórí àpèrè àwọn bàbá yín. Kò bàjẹ́ láyé Olúgbọ́n, kò bàjẹ́ láyé Àrẹ̀sà, kò ní bàjẹ́ ńgbà àti yín. Àṣẹ ò ní tán lẹ́nu yín. Ìtọ̀ ìtàndí àké àti ò ní tán lẹ́nu yín. Bẹ́ẹ̀ bá ti ń lanu kó tó báyìí, àṣẹ ọmọ bọ́ sí i lẹ́nu ni. Ẹ ṣeun, mo dúpẹ́. Fẹ́ gbọ́n mi pa fún báyìí. Kábíyèsí. Kábíyèsí o, ẹ ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ gidigidi. Èmi ni mo ránṣẹ́ pè yín. Inú mi dẹ̀ dùn wípé mo pè yín ẹ jẹ́ mi.
ìdí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe pè é. Ìkíní, mo fẹ́ bẹ̀ yín kí n tọrọ ìdáríjì lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sọ́mọ yín. Lágbára Ọlọ́run àní rírú ẹ̀ mọ́. Àmì àṣẹ, àmì àṣẹ. Ẹlẹ́ẹ̀kejì, ọmọ mi Adétáyọ̀ àtolórí wọ́n bá mi sọ̀rọ̀ kan. Ó dẹ̀ jọ mí lójú bẹ́ẹ̀ mi náà ṣe ń wọlé báyìí, ó jọ mí lójú. Kábíyèsí, tá a bá ló yí àpárọ̀ ni, kò yí àwa náà rárá, ó ń yà wá lẹ́nu títí dé ìsìn mi. Olórí. Kábíyèsí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o, mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan, ṣé ẹ̀yin lẹ bí ọmọdé yìí? Wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín, ẹ dáhùn. Aṣọ náà ni àárò. Afẹ́fẹ́sì fún èsì ni ọgbà slow. Kábíyèsí. Kábíyèsí o. Ọmọ bíbí inú. Àwa ká bí Ọlámídé o. Kì í sọmọ wa, àwa ká bí. Bá mi. Ṣe sùúrù mọ́kẹ́ o gbangba wáyé aláwa ẹ̀yìn kan gbọ́dọ̀ tún parọ́ wájú orí adé. Ìyẹn gbọ́dọ̀ dẹ̀rú èwò. Láíláí káfíńtà. Ẹ jọ̀ọ́ táwa lò bí ọmọdé gan-an. Kábíyèsí, ìwé kọ́bọ̀ àkàǹkà tán ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀. Ẹ rí kábíyèsí, ṣé ẹ rí nígbà tí mo fẹ́ yàwó mi yìí, ikú dá wa láàmú tó pọ̀ ọ̀pọ̀. Níbi tá a bí àbíkú dé, èmi gan fẹ́ lè dàbíkú. Kò sí rọ́ńbẹ́ o, kábíyèsí bó ti rí gẹ́lẹ́ ló wí wọn. Ẹ̀yin kọ́ yìí, a bí àbíkú tó márùn. Márùn bó o, ìkúnlẹ̀ mẹ́fà náà, ibi kékeré tó kú sí kẹfà. Ẹni ó kúnlẹ̀ ló lè mọ̀ kí náà kí lè mí mọ̀. Ìwọ tó ń dọ̀bálẹ̀ sí òye kọ́ ọmọ. Kábíyèsí, kí n má bọ̀rọ̀ eégún lọ́ba àtijọ́ kan bá jáde lọ, n bá kan ọmọ ibi yẹn gbèsè níkẹ́ kíkẹ́ ìpọ̀ kódà ibi tí ń kéde báyìí àfi bí alímì kan gbọ́dọ̀ kú. Kọjá lára ẹ̀ mo ti á lọ mo tún ṣe pàdánù ìgbé tọ́mọ ìǹkẹ́ tí ọba ìdí ìrọ̀lẹ́ omi ó kù ọfun rẹ̀ ó ti gbẹ níkẹ́ ṣe lójú ẹ̀ bẹ́ẹ̀ wò yìí nígbà ọ̀dàgbà lọ́wọ́ inú. Bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́, bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ̀lọ̀ báyìí ni. n bá padà kò ní torí mi bàjẹ́ ẹgẹ́ ń gbé ọmọ yìí mo sì gbé nu n bá gbé wálé n bá gbé fún. Kábíyèsí lẹ́lẹ́kẹ̀rú bá gbé ní táwọn wí ìdé lóyún sọmọ lórí ni yóò já kùtùkùtù làbí aṣọ báyìí ọ̀rọ̀ ogi mu tiẹ̀ kọ́kọ́ pé bàbá fẹ́ mẹ́họ ó ní wọ́n ó ní mọ́họ ó lé èèyàn ní bẹ́ńbẹ́ ngbèmí náà sì ojú wò lóòótọ́ mo rí i pé èèyàn níbo ló ti rọ́mọ ọlọ́mọ àfúrá gbọ́mọ padà bí o ti gbé wá ayé ìgbé ìsọ̀yàn lẹ́nu ìṣe ni wọ́n sọ á di gbọ́mọgbọ́mọ láàrin ìlú yìí ó ní rárá lòun ò ní gbé padà ó ní àfikà máa tọ́jú rẹ̀ ó ní torí orí ọmọ ní ipò ọmọ wáyé orí ọmọ ní ipò ọmọ wáyé ká mọ̀ purọ́ lóòótọ́ orí ọmọ pọ̀ ọmọ wáyé o. Ó pé o. Ẹ̀yin kọ́ yìí ká tó ṣẹ́jú pẹ́ báyìí oyún ti dé kùn mi. Ó dé o. Ká tó wíyá tó fọmọ báyìí bímọ. Wàláhì òbí. Nígbà àwọn òbí mọ lọ́dọ̀ ọmọbìnrin lọ́mọbìnrin dáa lọ́dàbí ẹ̀mí èbò ẹ̀yin náà orí ọmọ gidi tó dáa tó ṣe owó tó yá yìí. Ó ní àbúrò ilé. Ó làbúrò ilé. Lábílẹ̀. Ní ẹ fi ajẹ́ méjì lọ wà. Bẹ́ẹ̀ni. So ti yẹn ó ti jẹ́ nu. Ọ̀rọ̀ ńlá lẹ sọ kalẹ̀ yìí. Ó tóbi. Kàyéfì gbáà rèé. Ó ti wá débi tí èmi pàápàá ti ṣíṣọ lójú eégún. Adétáyọ̀. Yes, Daddy. You know, pé severally ni mo sọ fún ẹ wípé ọ̀rọ̀ kan wà tí màá bá ẹ sọ tásìkò bá tó. Yes, Daddy. Top secret. Àsìkò tó báyìí tó yẹ kí n bẹ́ẹ̀ sọ. Ẹ gbọ́, ṣe rí èmi àti olórí ńgbà tí a fẹ́ra wa, ìyẹn kí n tó bọ́ sórí àpèrè àwọn bàbá mi, ojú ọmọ pọ́n wa.
a wá ọmọdé bíi tí èèyàn ń wá ọmọdé ọ̀nà tí ò yẹ ká tọ̀ a rìn oúnjẹ tí ò yẹ ká jẹ a jẹ kò síbi tá a wọ ọmọdé a wá délé ẹlẹ́bọ lóògùn a wá délé àfà a wá délé àlùfáà lẹ́yìn ọdún 5 tá a ti ń ṣe gbogbo wàhálà yìí káàkiri lọ́jọ́ yìí a kàn ní ká jáde báyìí náà ni. mo sún ó lè sọ fún ọmọbìnrin yìí o kó má fẹ́ lòun ṣe rẹ léṣe o torí àwọn kì í ṣọlọ́hún náà a kì í ṣọlọ́hún a lè gbìyànjú tiwa tó mo lè pẹ́ lágbára ọlọ́hún ọba gbogbo àdúrà pátá ọlọ́hún máa gbà wọ́n ṣe onírun tó rọ̀ ń ta ẹ̀ ọlọ́hún ọba ń gbọ́ ó lè sa ẹgbẹ̀rún aṣọ gbẹ. kí ló ń ṣe ẹ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà o mọ effort wa ní gbogbo ilé náà. Mùsùlùmí ṣòro jẹ́ ìkẹ́kọ̀ọ́ lọ sí ẹ̀ sórí ìgbà tí ń bọ̀ yẹn ẹ̀ tó sọ̀rọ̀ yìí kò ṣe ọlọ́run ọba o kò lè sí nǹkan tí ọlọ́run ọba ò lè ṣe láyé yìí àfi nǹkan tí ó bá mú láti ṣe mo lè pé lágbára ọlọ́run lágbára ẹ̀rọ àwọn bàbá tó bí wa ọlọ́run á dáhùn sí ìbéèrè wa. báwo ló ṣe mọ̀ pé gbogbo plan yẹn máa work. ìyàwó mi lágbára ọlọ́run ọba gbogbo plans wa pátá ló máa work. Adédèjì kí lélẹ̀ wo bí mo gbé ọmọ ta ló ṣe rí ilé mo gbé ta lé mo dáhùn Adédèjì Jésù ọmọ rèé mo gbé láyé Adédèjì lóde òde gbọmọ lọmọ sílẹ̀ ṣé wo ló lọmọ ní. Kábíyèsí. Adétayọ̀. Kàyéfì. Ńlá kábíyà. Mommy, is it true? Kábíyèsí. So you call him baby? Kò dáhùn. Adétayọ̀, lóòótọ́ àwa kọ́ la bí ẹ, but àwa náà dé la tún bí ẹ. We will always be here for you. Ẹ jọ̀ọ́, mo fẹ́ béèrè ìbéèrè kan. Ó tọ́dún mélòó tí eléyìí tẹ́ ń sọ yìí? Ó tọ́dún mélòó tó ṣẹlẹ̀? Kábíyèsí. Gbogbo ohun tá à ń sọ yìí ní ìsìn ń lọ bí ọdún 17 sẹ́yìn ní ìsìn. 17 gbáko. Ọmọ yóò sì jọ ọmọ oṣù kan ló ń gbà náà. Bẹ́ẹ̀ni. Torí gbogbo ariwo tí ń pa ń gbà náà, ariwo ọmọ oṣù kan ni, òun rẹ̀ ò tí ì kì. Bẹ́ẹ̀ni. This is more than coincidence. Ṣé rí eléyìí tá à ń sọ yìí náà ọdún 17 ni òun náà dẹjọ́ mọ́ oṣù kan lọ. Ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ àbẹ́ẹ̀rí Lámídé tá a bá wò dáadáa ejò tó bù yín jẹ òun ló gbádé kò há lórí ẹni tó gbélé síbi ẹ ti rí òun ló gbélé náà ju bí a ti rí ìbejì ni wọ́n ìjọra yìí pọ̀ jù kẹ́ ọ̀gá ọlọ́run ọba o. Kábíyèsí ẹ jọ̀ọ́, mo fẹ́ make request kan. Béèrè àáfi fún ẹ. Ẹ jọ̀ọ́ ṣe lè gba kí Lámídé wa máa bá wa gbé nínú palace. Ìyá wa yóò ní ṣeéṣe àyè ò le díẹ̀. Kẹ́mi. Àyè ò le. Torí kẹ́mi fẹ́ wọ́n ní ọwọ́ àjìfà ọlọ́jọ́ kan rí àtàyẹ́ ní ohun àlè àbíkú kò ní ṣeéṣe bó o ti ṣeéṣe tọ́ba làṣẹ kábíyèsí ẹ bá fojú dọ̀bà àwọn owó ògò àti pé gbogbo tọ́ba bá ti sọ bá àbẹ́ kéèmí kábíyèsí ó ti ṣeéṣe ọmọ àbọ̀ láàfin. ń gbọ́
ǹjẹ́ bá ti wí náà. bẹ́ẹ̀ ni èmi lálàsẹ̀ ń lé. tí wọ́n bá wí ni àwọn ènìyàn máa ń sọ̀rọ̀. ẹ dákun kábíyèsí ṣé àwa àlè wa máa wò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan nù ká ń àfihàn yín. ààfin lààfin yìí gbogbo ìgbà tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ fẹ́ kó wá ààfin wa máa gbé àyè gbà yín ṣe gbọ́ kábíyèsí ó ti ń darí àyè gbà yín lórí ẹ̀pẹ́ fún wa àyè gbà yín ìyàwó ọjọ́ ọmọ wa àfin bàbá ti wà. tó fún ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ o Adétáyọ̀ Ọlámídé èyí kọ. kò sí yàtọ̀ ọlọ́yẹ pé lẹ́yìn náà gbérù kínní ìsórí mi yóò ní o ti burú ju á ti họ. sógbé orí ni. irú kínní pupa tó ń gbé orí bọ́lá ilé náà bá gbé orí á ti họ. irú rẹ̀ lèmi pé bí òkè ń gbòdì jẹ́ pé prince ni bí orí wọn ṣe máa rí àwọn tó bá jẹ́ princess báyìí ni ẹ máa wà báyìí. wọ́n máa ń dé ni ní ìgbà téèyàn dé fìlà. ó yà sọ fún mi ṣó parí school rárá ṣá. yẹ́n mo ti parí. ìgbà wo ló ṣe tán? nǹkan bíi ọdún mẹ́rin sẹ́yìn. kí ló wá dé tó fọdá mọ́? kò sówó ni kábíyèsí kan ti bí mi kò sówó. ṣé máa like àti continue education ẹ̀? bẹ́ẹ̀ni. course wo ló wá fẹ́ read? accounting. You want to be a chartered accountant. Olè ní ẹ olè ó fẹ́ máa kó o jẹ. Come closer now. Wá jókòó tì mí. Lámìdé, in as much as o ti wà nínú palace yìí nísìn, má worry about anything. We are now the same thing. Anything tó bá fẹ́ whatsoever, feel free láti bẹ̀rẹ̀ o. Ilé ti dílé ẹ̀ báyìí sìn. Ṣètìgbọ́ àti dín kankan náà. Welcome to the palace. Adúpẹ́ jàre amàdúpẹ́. Alright. Anyway, ṣé ooru Nàìjíríà yóò gbòdì lára ẹ̀? Torí ọ̀rọ̀ ẹ̀yin ará Amẹ́ríkà ṣòro. Mo wà palace. Mo lọ bá ń lọ. Ọba ò níṣẹ́. Tó bá ti mú bọ̀ báyìí tó bá ti ń bọ̀ ní palace kò mú tèmi wá o. Okay, bye bye. Orí adé o! Adédèjì ṣé bí wọ́n ní pé ń fa ilé olúfà ilé ọmọ aládé ṣẹṣẹ fún èrò àdìkún ọmọ akẹ́láwẹ̀. Ọ̀pọ̀ lóòdì kan ti rí pé wọ́n ẹ̀jẹ̀ òun ló ti fi túyàn gbọ́n kánú òpó kan pa àdìkún para rẹ̀ mébè. Mo kọ́ra ní mo sùn lẹ́ẹ̀kan mo ní òróró balùwẹ̀ láàyè. Ládé Baláàfin Aládé Adé Aládìkún bàbá yín lọ́gbà Fáláàfin ìṣerọ́ mo pa. Ta ló bá yín sọ̀rọ̀ lórí fún? Ọ̀rẹ́ mi tí mo ní ó wà l'Amẹ́ríkà for the past 18 years. Ó ní ìjẹta tó ń dé ló ń gbọ́ wípé mo ti jọba mo ti wà lórí àpèrè àwọn bàbá mi ti wà ń bì. Àtàná tó ti wá gẹ̀ẹ́tì nọ́mbà mi yẹn lòun náà ti wá ń pè mí. Tó bá jẹ́ ń tó sọ apànìyàn náà ní pẹ́ tó fi máa wá sáàfin. Adé àfin. Ok, àwa náà máa rí tí wọn. Ẹ kú jókòó kábíyèsí. Ẹ kú jókòó ma. Oúnjẹ ti rẹ́dì ma. Ok, ìwọ máa lọ sínú ilé. Ó ṣe. Kábíyèsí, ó jẹ́ ká lọ jẹun. A máa jẹ́ létà. Ó máa tutù náà. Ṣé bí ẹ̀ẹ́dẹ̀ wọ́ ọ̀mẹ́? Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ láìkọ́ máa gbóúnjẹ sínú microwave fún yín. Olórí, màá jẹ ńgbà tó bá yá mi. O gbọ́? Ti gbọ́ yín. Bá mi wẹsẹ̀ yìí. Kí ló ṣe yín lẹ́sẹ̀? Eléyìí. Kí ló ṣe? Adìyẹ ò máa gbọ́dọ̀ tẹ̀sẹ̀ kú. Kábíyèsí, kò sí nǹkan tó ṣe yín lẹ́sẹ̀. Ẹ kò gbẹ́sẹ̀ sí mi lẹ́sẹ̀ yìí. Nǹkan ń ṣe mí lẹ́sẹ̀. Bó jẹ́ pé kí n gbélé ẹlẹ́sẹ̀ náà, nǹkan ń ṣẹ̀ṣẹ̀ mi ni. Ẹsẹ̀ débi wo kò sí nǹkan kan tó ṣe.
Pẹ̀lẹ́ Sídí, iṣẹ́ tí mo ní kó ṣe ń kọ́. Mo ti ṣe tán. Ó dà. Mo fẹ́ rí yín fún ọ̀rọ̀ pàtàkì kékeré kan ni. Ẹ jókòó. Ẹ má jẹ́ ń jókòó. Ẹ má jẹ́ ń jókòó lórí. Ṣé kò le? Kọ́ má bàa le jù báyìí náà lọ ni. Torí wọ́n tiẹ̀ fẹ́ kí kábíyèsí ọgbọ́ sí. Èjìrẹ́ aláṣokùn wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ìkànnì bá bí èjì wọlé tọ̀ ní ọmọ sálákìsà ó sọdún nígbà aṣọ ẹdun tí gbórí igi réfèréfè ẹ dàgbà ẹ ní nǹkan tágbà ní. Lámìdé pẹ̀lẹ́ Adétayọ̀ pẹ̀lẹ́. Daddy, mo fẹ́ bẹ̀rẹ̀ fún kankan. Kí nìyẹn? Mo fẹ́ kẹ́ gba international passport fún Lámìdé. Ká lè travel lọ sí SA. I see. Yes, Daddy. Kì í ṣe passport kan àbí? Okay, mo ti gbọ́ máa ṣe. Thank you, Daddy. No problem. That is what you want. Yes, Daddy. It's okay. Kábíyèsí o. Kábíyèsí, Sídí ni o. Ó ń dà mí láàmú pé òun lọ́rọ̀ kan tó ń fẹ́ sọ. Ó ló dẹ̀ máa wò ó kẹ́yìn gangan wà ń bẹ̀. Ó ní mo ṣe kúkú pè wá pé kó máa bọ̀ báyìí ká kúkú sọ. Lámìdé, ṣé káwọ́ excuse o? Ẹ jókòó yín o. Ó yẹ kẹ́yìn náà wà bẹ̀. Kábíyèsí o. Ẹ sà, ẹ sí olórí. Kábíyèsí o. Ọ̀rọ̀ kan ni ó ṣe bí ọ̀rọ̀. Nígbà mo sì wá já sí ni mo wá ní pé kí n wí fún àwọn olórí. Nítorí ṣẹlẹ̀ ni pé nígbà tí àwọn òbí Lámìdé tí wọ́n wà ní ìgbà tí wọ́n wà gbogbo ọ̀rọ̀ tẹ́yìn wọn sọ gbogbo rẹ̀ ni mò ń gbọ́ níbi tí mo dúró sí. Ẹ̀rí ọkàn mi ní kò wá gbà mí láàyè mọ́. Mo fẹ́ fi àsìkò ìwé fún yín pé èmi ni mo bí Adétayọ̀ àti Ọlámìdé. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Tí mo bá gbọ́ ẹyẹ Sídí, ò ń sọ fún mi pé àtàdétayọ̀ àti Lámìdé ìwọ ló bí wọn. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ṣé ó wà òkè ṣá? Fẹ́ rí òkè kábíyèsí. Kí lẹ mí ni? Ní tí mo sọ náà ni. Kábíyèsí sá, ìtìjú àti ìyà àti ìṣẹ́ ló mú mi lọ rè àbàdàn wọn gbà náà. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ní bí nǹkan bí ọdún 17 sẹ́yìn nígbà náà èmi náà wà ní bí ọmọ ọdún 16. Corper Jide, ẹ jẹ́ wá mú un lọ. Ìmọ̀ pé nǹkan tí ń pẹ́ tó yìí ni wọ́n ti máa wá mi ń lé báyìí. Ilé ti ẹ ti lè sọ̀rọ̀ jù. Ilé ń ṣe bí ọmọdé, òun ṣe bí ọmọdé. Bá mi ṣeré díẹ̀ kò yẹ, bá mi ṣeré díẹ̀ kó tó máa lọ. Eré òní tí wàá mọ̀ ọba yẹn ṣe ṣe bí láti ń ṣe látọ̀wọ̀. Ìdánwò àti ìṣe látẹ̀ gan-an kò yẹ ìwọ ṣáà ti gbára dúró. Àti ṣe àkírà rẹ̀ báyìí. Kí lè jẹ́ ìwà Corper Jide òdì. Ti àgàrà dúró rárá. Ẹ̀yin mọ̀ láìkí ló bá mọ̀ sí gbára dúró nkáyí nísù gbára farabalẹ̀. Bọ́sàsì bá ń fi ní àjọṣepọ̀ nu. Kò sì tó sùn kan lẹ́yìn ẹ̀ ni ara mi wá ń ṣe mí bákan. Àwọn tí wọ́n wá dá mọ̀ ni wọ́n bá wí pé oyún ni. Corper Jide. Corper Jide.
ṣé bí wọn mò ń bá sọ̀rọ̀ látẹ̀ nǹkan kí là á ṣe tọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. kí lẹ fẹ́ ṣe sí kíni o. ọ̀rọ̀ yìí náà ni. oyún mo ti sọ fún ẹ pé kò sí nǹkan kan tó kàn mí pẹ̀lú nǹkan tó gbé síkùn yìí. bàbá Jídé dákun mọ́mọ́ ṣe báyìí ìmọkùnrin mi ṣàánú mi. kí ló ń ṣe wọ ọmọbìnrin báyìí. bọ́ síta kó wá ẹni tó gbé gbogbo nǹkan tó wà níkùn ẹ̀ síkùn ẹ̀. ìmọkùnrin mi ṣàánú mi. ó dà pé torí pé mò ń bẹ ẹ jókòó àjọ ń sọ̀rọ̀ ni ṣé ó ti yẹ ó yá bọ́ síta. bàbá Jídé jọ ń torí ọ̀rọ̀. bọ́ síta. bọ́ síta kó o bíbá yìí kí ló ṣe ẹ ó dà pé bọ́ síta jàre jáde síta kó o bíbá yìí kó jáde. èmi sì mọ̀ pé mi ò lọ rè bá ẹlòmíì ṣerú nǹkan bá ó sì lẹ́ẹ̀kan ìdoyún èmi ò sì mọ báàrin ṣe rí nígbà tí ó sì fi tó bí ọ̀sẹ̀ kan ló bá kó gbogbo pàǹdùkú wòsíwòsì ẹ̀ ló bá kánlẹ̀ ó bá sá kúrò lábúlé wa tẹ bá sì rí àwọn òbí mi olórí kábíyèsí o kájọ ọpẹ́ lórí kí bàtọ ọpẹ́ lẹ́sẹ̀ àwọn òbí mi wọ́n le tẹ bá ń gbọ́ pé sànpọ̀n ní ògbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbóná àwọn òbí mi ní ẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ bá mi burú ju kú lọ bá mi burú ju èṣù lọ bá mi burú o ní ìbẹ̀rù pé kí wọ́n má lọ rí discover bí mo ní oyún àti tìjú tí àwọn ará abúlé ọmọ sọ ni ó wá mú mi ni mi wá sákò ní abúlé tí mi débi tá a wà lórí kábíyèsí gbà mo dé ìlú yín ìyà jẹ mí ìyà tó jẹ mí kábíyèsí ojú ti màálù tó kángun sí fúlàní lọ ẹnu ìyá náà la ṣáà wàṣà títí tí oyún ń ga sí bó sì rè àtọ́lọ́run ó gbé bí tí máa ṣe dé ni mo bá fi wọ́n bí ìbejì wọ́n wá wò pé èmi nìkan tán lọ́lọ́run dárú ọlá bàǹtàbàǹtà yìí bó o láà ṣe ṣe torí mi fúnra mi abẹ bíríìjì mò ń gbé ẹlẹ́dàá mi ò sì rọmọ kémi ọlọ́ọ̀rẹ́ kọrin fún bèjì ni mo fi wá bí a sí àwọn ibi tẹ́ ti rìn o. bàdá yín lójú kábíyèsí ẹ wò àmì ìdílé kan ń bẹ ní tẹ̀tì tẹ́ ẹ bá wo apá ọ̀tún èjìká wọn lápá ọ̀tún ẹ bá ń bẹ. ọmọ lọ́jọ́ pé bóyá olúwa ẹ̀ fẹ́. ẹ gbà mí. kò mà yé mi mọ́kẹ́. bó ṣe jẹ́ ní kábíyèsí kò yé mi náà kábíyèsí. ìgbọ́rú eléyìí rí kẹ́. àǹtí ti dì. kò yé mi fúnra mi ẹ̀rí ọkàn mi àti ìyá. méjì náà lè tó ní. o ṣe mo dúpẹ́ o orí ọwọ́ ẹ̀ lára mi o fat ó gbìyànjú ìwọ náà ó jèrè ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo tó ṣe fún yàn wọ́n ṣe rú ẹ̀ fún ọ lágbára Ọlọ́run ní dẹ́ni ilẹ̀ o ṣe mo dúpẹ́ o orí báyìí ọwọ́ ààfin náà ti ń hàn lára agbórè bíi tinú bàálù mẹ́bàá bíi mẹ́bàá máa ní àkú ní àbọ̀kọjá àkúkú mọ̀ wò. o ṣeun. Ọlámídé jọ mí lójú ọkọ mi wò yóò túbọ̀ dà fún ọ jù báyìí lọ ò ní takú síbi tó dé yìí owó ti ṣọ́ọ̀bù lọ́jọ́ lójú ọmọ mi ti clear gbogbo gbèsè. wọ́n ló fúra clear àfọwọ́dé ni lọ́jọ́ tó ti pẹ́. kárí láyé ó kú ọmọ sí. kí ni. ọmọ ẹ̀ mẹ́tì jáńdó mi kí ló dé tó ọjà. ìrẹsì méjì jẹ inú ẹ̀ ń tẹ́ mi ni. mami ẹ filẹ̀ jẹun ni mo gbé wá fún ọ. tí ọba gbé wá ń kọ́. tìmọ́tì mi ló ra wá fún mi. ọmọ ìbàjẹ́ o. owó káàtì ẹ̀pọ̀ fẹ́ jẹ́ ńdómì náà tó tọ́ méjì tó sì fẹ́ jẹ wọ́n yé sí tọ́ àtọ́ra o ọjà kó nu àwọn àtúnú mi gbóná ọ̀tà òró sí ọ̀tà gbogbo kìnìún rẹ̀ sí ní ètò tọ́ ọba sì bá ń kéye dọ́bẹ̀ o má jẹ́ tọ́ àtọ́ra o Ọlọ́run jẹ́ ọjà pọ́ sí o o ti ló ọjà nù. máa jẹ́ kọ́ ẹ̀rí ara mọ́. àgbẹ̀ nìyẹn dání oṣù tó oṣù yìí kí ló wá dé ó ti mọ jùlọ láàárọ̀ la. sórí gbogbo tọmọ yìí sọ yìí ọ ni
pé ṣe ló bá wá kúkú jẹ́wọ́ ọ̀bọ̀kadà sọ̀rọ̀ ọ etí fi ń yí ani pé òun ò lè sùn náà dán mọ́. láyé pátì wọ́n sọ bẹ́ẹ̀ mọ́. Mami mi ò sọ bẹ́ẹ̀ o. Wọ́n kọ̀ mọ́ sí ìdùnnú mi gbogbo iṣẹ́ tí mo sì tọrọ àwọn àti fi sí gbogbo ẹ̀ Ọlọ́run ti káńsù wọn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa náà mọ̀ pé museum àwọn ìdun àtayánrè ṣùgbọ́n Ọlọ́run ti ṣẹ́gun wọn báyìí gbogbo ayé ìjọ ọ̀nà bá gbẹ̀sẹ̀ ọ̀pá yẹn ọ̀pá ọlọ́yún bẹ̀rẹ̀ ó ti lọ tó ti yọ. ó dà gbogbo ẹ̀fọn wọn ti ràjò àrèmọ́ bọ̀. ààfin ti mọ̀wọ́ náà la ààfin ti mú ọ la. Mami ẹ jẹ́ máa lẹ̀ wá Adétáyọ̀ ti mix mi. Àwa náà mix rẹ̀ ìwọ ló fura ẹ̀rọ dà kò burú. Mami ẹ jẹ́ máa lọ. Ẹgbẹ́ tí mi ti wá fáyìn gan sí. Ìwọ náà sọ fún wa. ọmọ mi ti fáyìn. ó jájá ọmọ sọ mi fáyìn. ilẹ̀ jàre ọmọ ojú ni ọ jẹnu lọ abẹ́ẹ̀kẹ́ wà ní. kó o kí wọn láàfin kí kábíyèsí kó o kó lórí kó o sì kéèké jẹ. Jide, it's good to have you back. Same here, Kabiyesi. Good to see you, brother. Same here, Kabiyesi. Oga, Sit down. Ṣé pé ọ̀rẹ́ mi ti di Kabiyesi mo yẹn? ti di Kabiyesi, mo ti wà lórí àpèrè bàbá mi. Jókòó. Ẹ kú iṣẹ́. Ìjẹta ni mo dé Kabiyesi. Àwọn ọ̀rẹ́ mi kan ni wọ́n tiẹ̀ sọ fún mi. Immediately tí mo wá gba nọ́mbà ni mo pè yẹn. Lovely. Ọjọ́ náà rí bí àná. Àbí ẹbí wọ̀ ló lọ jókòó sí Amẹ́ríkà tó kọ̀ tó fẹ́ wálé mọ́. Báwo ni gbogbo nǹkan báyìí? Well, fine, Your Majesty. Fine. We thank God. No, good to have you back. Yeah, looking real regal. Ọlá Ọlọ́run ni. Ẹ̀kúṣẹ́ mi bọ̀. Ọlá Ọlọ́run. Lovely. Ọlá Ọlọ́run. Olórí. Olórí ni. Ṣé o ṣèrántí Jídé? Kábíyèsí mi ò rántí ojú wọn o but Jídé tẹ̀ ń dárúkọ nísìnyí àbí Jídé tí ó wà l'Amẹ́ríkà tẹ̀ máa ń bá sọ̀rọ̀ lórí fóònù. Exactly. Oh, you're welcome. Ẹ kú tọ́jú olórí. Ṣé orí mi ò blame ẹ tó o bá rántí ojú ẹ olórí? Ìgbà tó wà ní Nàìjíríà náà kì í wáyàn. Kábíyèsí kò wá rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. You are also looking good. Yeah, thank you, Yoria. Hello, how are you? Ẹ pẹ̀lẹ́, ẹ káàbọ̀. Báwo ni ibi tẹ́ ẹ lọ? Dájú àti jíṣẹ́ yẹn fún ọ. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan. Fún àwọn náà wá yọjú sí yín láìpẹ́. Jídé, àwọn ọmọ ẹ nìyẹn. Ẹ wò náà, nígbà tí mò ń gbọ́ daddy. How are you girls? Ẹ tẹ fà sir. Lovely. Mi ò mọ̀ pé bàbá àbèjì ní Kábíyèsí. Àbí? Túmọ̀ sí pé ó ti pẹ́ tí mo ti wà l'Amẹ́ríkà nìyẹn. What are you saying? Ọpẹ́. Ibi tó ti kúrò 18 years ago kì í ṣe kékeré ọjọ́. I mean, before you to have these young ladies. Oh, Adúpẹ́, thank you. Kí ló ṣẹlẹ̀? Corper Jide. Sidi.
ẹ mọra rí mi. Kábíyèsí kábíyèsí tó ṣe bí òun o. Àṣé òótọ́ lọ̀rọ̀ ẹ̀yin àgbà tó wí pé ẹni tó kú àti ẹni tó sọnù bọ́ bá dijọ́ kan wọ́n rìn pàdé ara wọn. Such is life. Abẹ́ ẹ̀ máa wo olórí ẹ̀rọ tí ìtàn kan tí mo wí fún yín tí mo wí pé àgùnbánirọ̀ kan o ó mú mi ní pápá ìyàká ó bá ń lájọṣepọ̀ ó fún mi lóyún tán ó wá kọ oyún sí mi lọ́wọ́ ó wá sá lọ. Corper Jide ni òun ni bàbá àwọn ìbejì. Olórí Jide. Mẹ́fà ìmọ̀ tó ṣe mí lẹ́sẹ̀ náà o ẹ̀rù ẹsẹ̀ náà ń bà mí púpọ̀. Kábíyèsí kò sí kankan tó ṣe yí ẹ̀sọ́ tèmi ṣètò mi ni mo mọ̀ jáàjì lọ mọ́. Nice robot. What? You may have no robot to come up. Ọmọ ti já Indomie. Ó ti já. Indomie báwo? Indomie báwo? Come closer now. Why you continue?